Mátíù orí 11 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 29. Ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12, ó ti bẹ̀rẹ̀ kọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú wọn gbogbo. Nígbà tí Jòhánù gbúròó iṣẹ́ Kristi nínú túbú, ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 2. Ó sì wí pé, ìwọ lẹ ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn? Jésù sì dáhùn, ó wí fún wọn pé, ẹ padà lọ, ẹ sì sọ ohun wọ̀nyí tí ẹ̀yin gbọ́ tí ẹ sì rí fún Jòhánù. Àwọn afọ́jú ń ríran, àwọn amúkùn sì ń rìn. À ń wẹ àwọn adẹ́tẹ̀ mọ́, àwọn adití ń gbọ́ràn, à ń jí àwọn òkú dìde, a sì ń wàásù ìrere fún àwọn òtòṣì. Alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò rí ohun ìkọ̀sẹ̀ nínú mi. Nígbà tí wọ́n sì lọ, Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti Jòhánù pé, kí lè ẹ̀yin jáde lọ wò ní ijù, ìféèfé tí afẹ́fẹ́ ń mì? Àní kí lè ẹ̀yin jáde lọ wò ọkùnrin tí a wọ̀lé aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́? Wò ó, àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ ní ààfin ọba. Àní kí lè ẹ̀yin jáde lọ ṣe tàbí lọ wò wòlíì? Lóòótọ́ ni mo wí fún yín, ó sì ju wòlíì lọ. Nítorí èyí yìí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé, wò ó, mo rán oníṣẹ́ mi síwájú rẹ, ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ. Lóòótọ́ ni mo wí fún yín, nínú àwọn tí a bí nínú obìnrin, kò sí ẹni tí ó ti dìde ju Jòhánù baptism lọ, ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọ̀run ó pọ̀ jùlọ. Láti ìgbà ọjọ́ Jòhánù baptism wá títí ó fi di sísìn ní ìjọba ọ̀run di ìfi agbára wọ̀, àwọn alágbára sì fi ipá gbà á. Nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó ń wí tẹ́lẹ̀ kí Jòhánù kí ó tó dé. Bí ẹ̀yin ò bá gbà, èyí ni Èlíjà tí ń bọ̀ wá. Ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. Ṣùgbọ́n kí ni èmi ìbá fi ìran yìí wé? Ó dàbí àwọn ọmọ kéékèèké tí ń jókòó lé ọjà, tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn, tí wọ́n sì ń wí pé, àwa fún fèrè fún yín, ẹ̀yin kò jó, àwa sì ṣọ̀fọ̀ fún yín, ẹ̀yin kò sọkún. Nítorí Jòhánù wá, kò jẹ bẹ́ẹ̀ ni kò mu, wọ́n sì wí pé ó lé ẹ̀mí èṣù. Ọmọ ènìyàn wá, ó ń jẹ, ó sì ń mu, àwọn wí pé, wò ó, ó ń jẹun àti ọ̀mùtí, ọ̀rẹ́ àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n a dáre fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn nìwé, níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára, nítorí tí wọn kò ronúpìwàdà. Ègbé ni fún ìwọ Kórásínì, ègbé ni fún ìwọ Bẹ́tsáídà. Ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tírè òun Sídónì, wọn ìbá ti ronúpìwàdà láéláé nínú aṣọ ọ̀fọ̀ àti nínú ègún. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Tírè pẹ̀lú Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ. Àti ìwọ Kápánáómù, a ó há gbé ọ ga sókè ọ̀run, a ó rẹ̀ ọ sílẹ̀ sí ipò òkú, nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ nínú Sódómù, òun ìbá wà títí di òní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. Lákòókò náà ni Jésù dáhùn, ó sì wí pé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Bàbá, Olúwa ọ̀run òun ayé, nítorí tí ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò ní ojú àwọn ọlọ́gbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Bàbá, nítorí bẹ́ẹ̀ ni ó tọ́ ní ojú rẹ. Ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ Bàbá mi wá. Kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe Bàbá, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ Bàbá bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún un. Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín, nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́.